àfáàsà ẹ ní òye tó kún tó nípa ohun tá à ń pè ní egúngún nílẹ̀ Yorùbá. Egúngún nílẹ̀ Yorùbá, egúngún gbígbé àṣà ìṣe ni, kì í ṣe ẹ̀sìn. Kò sí ẹnìkan nílẹ̀ Yorùbá tí wọ́n fi mùsùlùmí bí. Kò sí ẹnìkan nílẹ̀ Yorùbá tí wọ́n fi ẹ̀sìn kìrìsìtẹ́nì bí. Kò sí ọba kan nílẹ̀ Yorùbá lónìí àfẹlẹ́yìí tí ó bá sùn tí ò ní jí láàárọ̀ ọjọ́ kejì. Ohun tí àfáà yìí tó gbé dìde yìí òní lẹ rí o. Wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe o. Awareness náà ti ṣe yẹn. Àfáà yìí fúnra rẹ̀ àti àwọn ọkọ rẹ̀ wọ́n lè mọ̀ọ́mọ̀ kọ́ lọ pààyàn lọ́jọ́ tí olóòlù ó jáde kọ́ pààyàn tán kọ́ sọ wípé olóòlù ló pa ń tọ̀hún. Wọ́n mọ̀ọ́mọ̀ gbé wá láti lè pa àṣà àti ìṣerun Ìbàdàn ilẹ̀ àwọn àfáà ni. Ṣé ẹ ti ń gbọ́ bẹ́ẹ̀ yẹn? Ó ń túmọ̀ sí, ó ń fi sọ fún yín pé àwọn àfáà ni wọ́n dálẹ̀ Ìbàdàn nu. Pánsá ò fura pánsá já, àjà ò fura àjà jì, onílé tí ò bá fura olè ní oko. Àwọn ewu àti àkóbá tó wà nínú ọ̀rọ̀ tí àfáà tó tako ìgbéjáde olóòlù yẹn sọ fún ilẹ̀ Yorùbá, fún ilẹ̀ Ìbàdàn, fún àṣà àti ìṣe, kì í ṣe fún ẹ̀sìn ìṣẹ̀ṣe. Tá a bá sì gbọ́ àwọn àkóbá wọ̀nyí ká tètè mójútó, pàápàá jùlọ àwọn aláṣẹ wa, yóò léwu tó pọ̀ fún ilẹ̀ Yorùbá torí ó nídìí. Yorùbá sọ pé tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú. Kí n tó sọ àwọn àkóbá, àwọn ewu wọ̀nyí, àfáàsà ẹ ṣe àṣìgbọ́, ẹ sì ní òye tó kún tó nípa ohun tá à ń pè ní egúngún nílẹ̀ Yorùbá. Ẹlẹ́sìn kìrìsìtẹ́nì lèmi, àwọn ẹlẹ́sìn mùsùlùmí wà nílẹ̀ Yorùbá, ẹlẹ́sìn ìṣẹ̀ṣe wà. Egúngún nílẹ̀ Yorùbá, egúngún gbígbé àṣà ìṣe ni, kì í ṣe ẹ̀sìn. Kódà àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì, àwọn ẹlẹ́sìn mùsùlùmí wọ́n wà lára àwọn tí máa ń tẹ̀lé àwọn eégún, kì í ṣe olóòlù nìkan nílẹ̀ Yorùbá, nítorí wípé kò sí ẹnìkan nílẹ̀ Yorùbá tí wọ́n fi mùsùlùmí bí. Kò sí ẹnìkan nílẹ̀ Yorùbá tí wọ́n fi ẹ̀sìn kìrìsìtẹ́nì bí. Irú èmi yìí, Ògúnlékè ni bàbá tó bí mi lọ́mọ ń jẹ́. Ìdílé Ògún wọn ò fi kìrìsìtẹ́nì bí mi. Ẹni tí wọ́n bá pè ní Ifálóore tí ó bá padà di mùsùlùmí àbí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì, wọn ò fi ẹ̀sìn kìrìsìtẹ́nì bí. Kò síbì kankan nílẹ̀ Yorùbá tí wọ́n ti fi ẹ̀sìn àjòjì bí wa. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, àgbọ́yé tẹ́ ẹ̀ gbọ́ iná ní wípé ẹ ti ń attribute eégún gbígbé mọ́ ẹ̀sìn ìṣẹ̀ṣe. Eégún gbígbé kì í ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe, àṣà wa ni, ìṣe wa ni nílẹ̀ Yorùbá. Eégún, gẹ̀lẹ̀dẹ́, orò, àwọn nǹkan wọ̀nyí ó ní ohun tí wọ́n ń ṣe fún wa nílẹ̀ Yorùbá. Lẹ́yìn èyí, ẹ jẹ́ kí n tún wá sọ fún yín pé àáfàá, ohun tẹ́ ẹ̀ túmọ̀ ni wípé kò sí ọba kan nílẹ̀ Yorùbá lónìí àfẹlẹ́yìí tí ó bá sùn tí ò ní jí láàárọ̀ ọjọ́ kejì, àfẹlẹ́yìí tí yóò bá mu omi tí ò ní mú míì mọ́, àfẹlẹ́yìí tí ó bá gbé èémí kan sẹ́nu tí ò ní gbé míì mọ́ nìkan ni ó sọ wípé kò sí ohun tí ń jẹ́ àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Now, fún gbogbo ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin adarí ìlú nílẹ̀ Yorùbá, ohun tí àfáà yìí tó gbé dìde yìí òní lẹ rí o. Ṣé rí báwọn yẹn ṣe ń takò yẹn? Yóò jẹ lodò, yóò lọ mu mi. Wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe o. Awareness náà ti ṣe yẹn. Nígbà tó bá yá, wọ́n ó gbé bíìlì kan jáde nílé aṣòfin. Tẹ́ ẹ̀ bá tètè kẹ́ ẹ ti kékeré pé kan òrókò tó bá ilé dàgbà. Irú àfáà yìí tí ẹ bá charge ẹ̀ tàbí kẹ́ ẹ pé mọ̀lẹ́bí ara ẹ̀ kí wọ́n ó tètè sọ fún kó lọ túbá lójú ayé, yóò ṣe àkóbá o. Nítorí àfáà yìí fúnra rẹ̀ àti àwọn ọkọ rẹ̀ wọ́n lè mọ̀ọ́mọ̀ kọ́ lọ pààyàn lọ́jọ́ tí olóòlù ó jáde, kọ́ pààyàn tán kọ́ sọ wípé olóòlù ló pa ń tọ̀hún, tí wọ́n ó fi lè ban olóòlù. Nítorí ẹ rí bí ṣe ń sọ̀rọ̀, bí iṣẹ́ ìbò ṣe ń ràn, ẹ rí wípé kì í ṣe ohun tí ó wá láti inú rẹ̀, wọ́n rán ni. Ẹlẹ́ẹ̀kẹta ewu tó rọ̀ mọ́ jù òun ni wípé wọ́n mọ̀ọ́mọ̀ gbé wá láti lè pa àṣà àti ìṣerun kí wọ́n lè ní ìpín nínú ìbánijọba eléyìí tí wọ́n ti ń ní ní ìsìn.
ara àwọn ìpalára tí ó tún ṣe fún wa iná ni wípé yóò mú kí ìran Yorùbá kó rí yẹpẹrẹ nínú òfin tí orílẹ̀-èdè Nàìjíríà ń lò. Wọ́n ti ń ṣe ẹ̀sìn mùsùlùmí nílẹ̀ yìí kí àwọn alákatakítí ó tó wọlé, kí wọ́n tó máa wá kọ́ àwọn èèyàn wa ní ẹ̀sìn akatakítí. Wọ́n ti ń ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì nílẹ̀ yìí kí àwọn alákatakítí ó tó wọlé, kí wọ́n tó máa kọ́ àwọn èèyàn wa ní akatakítí ẹ̀sìn. A ti ń bá àwọn Fúlàní gbé nílẹ̀ yìí kí àwọn tí wọ́n jẹ́ alákatakítí, tí wọ́n jẹ́ agbésùmọ̀mí, kí wọ́n tó dé, kí wọ́n tó máa wá kọ́ àwọn Fúlàní tiwa tá à ń bá gbé pẹ̀lú àlàáfíà, kí wọ́n tó máa kọ́ wọn ní nǹkan tí ò yẹ. Tẹ́ ẹ̀ bá fura lónìí, pánsá ò fura pánsá já, àjà ò fura àjà jì, onílé tí ò bá fura olè ní oko. Now, ìgbésẹ̀ tí wọ́n ń gbé òun ni wípé wọ́n fẹ́ fi òfin de olóòlò pátápátá àti eégún nílẹ̀ Yorùbá. Ẹ sì ní wípé àwọn ọba kan wọ́n ti jẹ dòdò tẹ́nu wọn ò lè sòdodo, wọ́n ti gbẹ̀sìn sódì débi wípé wọ́n ti ń fòfin de eégún, fòfin de orò, fòfin de gẹ̀lẹ̀dẹ́, fòfin de àwọn ohun tó ń mú kí ilẹ̀ wa ó dùn, kí àṣà wa kó níyì lójú àwọn ará ọ̀hún. Wọ́n ti ń fòfin dè báyìí. I am a Christian. You are a Muslim. You are a traditionalist. Kò kan ẹnikẹ́ni kẹ́nìkan má fi ipá mú ẹnìkan, àfi kẹ́ ẹ múra. Ẹ̀yin bàbá wa, àfi kẹ́ ẹ múra nílẹ̀ Yorùbá. Bí bẹ́ẹ̀ kọ́, gbogbo jújú ni wọ́n fi bò yín lójú tí ó fi wá dàbí ẹni wípé àṣà àti ìṣe yín gbogbo ẹ̀ pátápátá iná lè wọ̀. Ìntí á sì pè léèwọ̀ fún yín, mo lè fi gbogbo ẹnu sọ wípé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àfáà yìí, ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn pásítọ̀ yìí, ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn wòlíì yìí iná ni wọ́n ń ṣe lábẹ́lẹ̀ o. Ẹ rí i pé àfáà yẹn lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí kan. Ó ní Ìbàdàn ilẹ̀ àwọn àfáà ni. Ṣé ẹ ti ń gbọ́ bẹ́yẹn? Ó ń túmọ̀ sí, ó ń fi sọ fún yín pé àwọn àfáà ni wọ́n dálẹ̀ Ìbàdàn nu. Wọ́n ó sì padà kílèmù ẹ̀ nítorí pé àwọn kan máa padà rìfà sí ọ̀rọ̀ yìí lọ́la kan. Ẹ wá sọ fún àfáà yìí wípé èmi, mo sọ fún ìwọ àfáà yìí wípé tó bá jẹ́ pé ní tòótọ́ ń tẹ́ ẹ gbójúlé òun ó dá yín lójú ká dà á, ẹ̀yin àtàwọn ìyàwó yín ẹ lọ pàdé olóòlù. Mo wá fẹ́ kí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà, mo fẹ́ kẹ́ ẹ mọ kíní dáadáa o. Ẹ tètè gbégbésẹ̀ báyìí, nítorí tí wọ́n bá dá wàhálà yẹn lẹ̀, wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ dá wàhálà yẹn lẹ̀ nítorí kí wọ́n bá lè gbé òfin, kí wọ́n bá lè gbé lọ ilé ẹjọ́. Wọ́n ó sì kó àwọn agbẹjọ́rò wọn wá láti òkè ọya ni o. Wọn ò ní lo àwọn agbẹjọ́rò wọn ní àyín, wọn ó kó wọn wá láti òkè ọya. Yàtọ̀ sáwọn ọmọ àlelẹ̀ yìí, òun ni wọ́n lò, wọ́n jàre bọ̀ o. Níwọ̀n bá àgbà tí ẹ̀rí bá ti wà nílẹ̀ pé èèyàn ló kù, wọ́n mind. Ara wọn tí ó volunteer nínú wọn bí ẹ ṣe wọ́n fẹ́ sọ pé ọya ìwọ òkú, wọ́n ó sì gbà fáwọn òkú lóòótọ́ nítorí kí agenda wọn kó lè agenda.